Ṣàlà ní kékeré á ṣe àlàfúfú gbò. Ó bá níbẹ̀ ni ọpẹ́ ní Olódùmarè ọba àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run. Àmọ̀dúpẹ́ o. Ètò Èkìtì gbajúmọ̀ ó ṣe bẹ́ẹ̀ ó bẹ̀rẹ̀ náà rí ni. Bẹ́ẹ̀ni. Kété ọmọ Èkìtì kété lólé lóko lẹ́yìn odi. Kété nílá kíkí kalẹ́ o. Ìmọ̀kalẹ́ o. Ìmọ̀kúlé o. Ìmọ̀kúlé o. Èkìtì kété ìmọ̀kúlé o. Adúpẹ́ alọ láyọ̀ abọ̀ láyọ̀. Èkìtì kété ìmọ̀kúlé o. Ṣàlà ní ṣe òkété ọmọ Èkìtì. Àlàfúfú Ipò ọjọ́ méjì jọ́ mẹ́ta. Ìyókù ìrora o. Ṣé ìgbúrò lé o? Lọ́gbà Olódùmarè ìhà àtàjò gbéṣàjò. Àṣẹ. Kété ọmọ Èkìtì lúlé lóko lẹ́yìn ó di ìdájọ́ ìgbèdèrè alárugẹ. Bẹ́ẹ̀ni. Ó ṣe pàtàkì ọmọ ṣe kókó. Ó ṣe kókó. Tèmi tọ́pọ̀ àjọ náà orúkọ tèmi mẹ́tẹ̀ẹ̀kọ́ orúkọ tèmi dà. Èmi ti ká bàbá lẹ́kìtì ọmọ ẹ̀pẹ́ àrànà òlú ọ̀dọ́sà ọmọ iléèwé mú pé ọmọ amúdàsílẹ̀ mógun ẹrun pani àkúkú bẹ́ẹ̀ lórí ọmọ ìyájọ́ ẹrun o ọmọ olódò dẹ alẹ́ òní ẹ̀yìn yéye ọyá kí ọ̀nìyàn rẹ ṣókí. Ìmọ̀kalẹ́ Òkété ọmọ Èkìtì èmi ọmọ ni mo dúpẹ́ dára mọ́ ńlá ọmọràn lérí mò pé bẹ́ẹ̀ ni ju ọ̀rọ̀ ọmọ pátá iléegun èmi lọmọ kúkú bẹ kọ́rọ̀ tó ọmọ bẹ̀rù kẹ̀ṣà yìí ọmọ ọlọ́jà ta orógbógbòn tá ìyá parò ọmọ ọlọ́jà rìn mẹ́ni tòwú Ìmọ̀kalẹ́ Òkété ọmọ Èkìtì. Ìmọ̀kalẹ́ gbogbo ọmọ Èkìtì orúkọ ẹ̀mọ̀ tí yípadà èmi lọ́mọ orin Òjó Ìdòwú ọmọ bíbí ilẹ̀ Fànláyè ṣé mi lọ́mọ olókè kí mòkè gígùn òkè kí mi àfọ náà kí mọ̀ sọ àdọ́ta o. ọtún ìjàre Ìdòwú alẹ́ òní ẹ̀yìn yéye kété ọmọ Èkìtì torí ibi kàí lọ alẹ́ òní ọtún ẹ̀ yàtọ̀ ìlú Canada náà látó padà sí kí n bá mọ̀ gbàgbé wí lọ́sẹ̀ kọjá ìlú Amẹ́ríkà la lọ sí lọ́jọ́ tòní o ìlú Canada la sì ń lọ náà atọ́ ẹ bá kẹlọ́ra yẹn gbajúgbajà yẹn ọmọ òpínlẹ̀ Èkìtì ẹ ní Canada kàn ti darapọ̀ mọ́ abáyé. ká ṣe gbajúmọ̀ sí gan-an ọmọ náà lukoro Èkìtì ńlá lójoorí lórí ètò lálẹ́ òní kété ọmọ kóró Èkìtì ó yá ìdarapọ̀ mọ́ lórí Facebook báyìí o kété ọmọ bíbí ìpínlẹ̀ Èkìtì ńlá sórí Facebook kí n darapọ̀ mọ́ o Tùngbá FM live Tùngbá FM live kọ́ba ti débẹ̀ Èkìtì gbajúmọ̀ lètò kí ẹ láǹfààní àti ẹgbọ́n kọ́ mátẹ̀jíṣẹ́ rẹ kọ́ mo ṣọ́ síbẹ̀ Tùngbá FM live ní kí ẹ mú bá darapọ̀ lórí Facebook lọ́jọ́ tòní Sodiq bá gbé kínní ìsókèrè eré jàre kan yọ ẹtẹ àtẹ̀síṣẹ́ ní kíkété rẹ̀ kẹsì sọ kẹsẹ̀gẹ̀ síbẹ̀ olódòrí àǹtí lórí ìlà pẹ̀lú rí alálẹ̀ òní ètò Èkìtì ó ṣe bẹ́ẹ̀ ó bẹ̀rẹ̀ kété ọmọ Èkìtì lulẹ̀ lóko àti kí n tẹ̀sọ́ o àmọ́ kí n tómidán o lágbára Olódùmarè kété dá láì kéré oko délé o àṣẹ ọmọ oyúgbò o àṣẹ ètò Èkìtì gbajúmọ̀ ó ṣe bẹ́ẹ̀ ọbẹ̀ náà rí ni ọyá ọba ṣe bẹ́ẹ̀ ní jàre ká gbèsè òkè tìtì lákà tibẹ̀ torí ìbà náà láàkọ́kọ́ ajú lálẹ́ òní o ìbà pẹ́tẹ́ o ìbà pẹ́tẹ́ ẹsẹ̀ ìbà àkérékété kí mọ́mọdé kéré òde òní kìmọ́ pé rírì mọ́mọdé sàgẹ̀dẹ̀ ọ̀rọ̀ mi sẹ́ o òní kìmọ́ pé rírì ìmọ̀jẹ̀ yọ̀ mí domi lágbára Olódùmarè yọ kékeré yẹ àdomi o Èkìtì kẹgbà lálẹ́ òní ìyọ̀rí yẹ àdomi o kété ọmọ Nàìjíríà kẹgbà lálẹ́ òní ìyọ̀rí yẹ àdomi o Èkìtì gbajúmọ̀ ó ṣe bẹ́ẹ̀ ọbẹ̀ náà rí ni ẹ má gbàgbé òun náà pọ̀ máa lórí Facebook ẹ̀ á lọ sórí Facebook Tùngbá FM live kí n má tẹ̀jíṣẹ́ rẹ kí n mú tọ́ síbẹ̀ ètò Èkìtì gbajúmọ̀ ó ṣe bẹ́ẹ̀ ọbẹ̀ rí ni. yóò ọmọ Yorùbá ronú ìdábọ̀ yóò Yorùbá ronú o amọ̀làjú rí àṣìlẹ̀ ń tàlù bọ̀kọ́ yóò Yorùbá ronú o yóò
Fúlàní pa wọn ẹ̀ mọ̀ sùn wọ̀n ǹjẹ́ àmúra. èmi ọmọ gbàgbé lálẹ́ òní o òbéèrè yà lálẹ́ bọ́ba ti ké sí a lórí ètò lálẹ́ òní ọ̀ẹ́ jẹ̀bùn ọ̀ẹ́ jẹ̀bùn. akéde dáràn pa kárí oko ẹ mọ̀jà yókò yódò yá kò rọ́kọ́ bí ìmọ̀jà amúra tèrò ọ̀ràn àrí apá o ìgbọ́ bá ti wí. ọṣẹ oúnjẹ rẹ àbámi Sunday ambassador Dayo Sunday Fọlé Òṣèlú ẹ mọ̀ ṣe wọn Yorùbá ronú olójòdì àti lórí ètò lálẹ́ òní ọmọ kóró ẹ̀ṣọ́ ọbẹ̀ ọmọ amúdà pariko ọmọ eruku yọ́yọ́ ọ̀nà ọbẹ̀ ọ̀rá níbẹ̀ o ìyẹ́mi ayẹyẹ ìkàlẹ́ o. ìkàlẹ́ ìyẹ́ o. o Abálẹ́kìtì ọ̀rá o. o ìyẹ́mi káyọ̀ ọmọ yìí èyí ni olójòdì alálẹ̀ òní o lórí ètò Èkìtì gbajúmọ̀ àròyìn wọn là í ṣe àmọ́ àwọn ọmọ Èkìtì àìsùn o ọyà ìdárúkọ ní káyọ̀ ọmọ yìí lólójòdì alálẹ̀ òní mọ̀. ọmọ Èkìtì ìṣègà ọmọ Èkìtì ìṣòro orúkọ mi ní èyí lọ́bùnrin Kẹ́hìndé Ọ̀yà Oyinlóye ọmọ kóró ẹ̀ṣọ́ kóró múdà pariko ọmọ èrò ìyọ̀yọ̀ èsù lé ọ̀nìlà tètè dé kóró náà pẹ̀lú òkè mọ́gbọ̀ ọmọ atẹ́mùsílẹ̀ kùnrin èṣì wọ́ yuru èmi yuru kókó èṣì kẹsàn-án ọ̀rọ̀ òkú ọmọ àdó ńlẹ̀ ọmọ eégún mẹ́ta ọ̀lẹ̀lẹ̀ mẹ́fà ọmọ ẹni tí ò bá gbérin kò ní jọ̀lẹ̀lẹ̀. ọ̀ṣẹ́ wo iye mi ìyẹn ayò lẹ́rù ní o ọ̀rìn kìíní kẹ̀kẹ́ máa ṣàkíyèsí ó ní wí tí ń réye kẹ́ sọ̀rọ̀ yín ṣe Nàìjíríà níyà ìrì bí Èkìtì ẹ̀rù rẹ̀ bọ́jẹ̀ ìwúrẹ́ ọlọ́mọ́nì nínú ìyàkà ilé Nàìjíríà kábà sọ Yorùbá báyìí ṣe láìrú ẹ mọ́ra ìbọn ní kòsà ọ̀rajà rẹ̀ yémi ayẹyẹ. èmi lè ní lọ́rọ̀ Abálẹ́kìtì. ọ̀dà káyọ̀ ọmọ yẹn agbájúmọ̀ yẹyẹ ìmọ̀rin òbílẹ̀ ìmọ̀ọ́lé lórí ètò. Tèmi mọ́ ni orin kóró ni bàá mú ọ lé o. wọ́n ti yá. Jésù ní mẹ́sìn o àwẹ̀ ò Jésù ní mẹ́sìn òun ní ṣe ọ́ òun ní ṣọmọ òun ní ṣeun kété kẹ́ láyé ọ̀ni ìhọ́ra ò Jésù ní màá sìn o àyè. iṣẹ́ ìjàre Ìyẹ́mi Kẹ́hìndé Oyinlóye ọmọrin olùkóró ẹ̀ṣọ́ ọbẹ̀ ọmọ amúdà pariko amúdà sílẹ̀ gbogbo ẹrun pani iṣẹ́ oúnjàre. láti gbogbo ẹrun pani ṣe la gbogbo ẹrun tún ní ṣe o. ọmọ amúdà sílẹ̀ gbogbo ẹrun tún ní ṣe. ọṣẹ́ oúnjàre Ìyẹ́mi ọ̀dà ètò ọ̀nà ó ṣe báyìí ó ti bẹ̀rẹ̀ lórí o. èyí ṣé ń gbọ́ mà. mẹ́dáhùn. ó jẹ́ wo ni ń ṣe. kí n tó kúrò lé iṣẹ́ sẹ́kítírì ni mò ń ṣe. akọ̀wé ṣàkọ̀wé náà gbà bá tẹ̀wé. kí n wí. ṣùgbọ́n nígbà tí mo kúrò mo níṣẹ́ iṣẹ́ akọ̀wé ni mò ń ṣe. akọ̀wé ni akọ̀wé ẹgbẹ́. bẹ́ẹ̀ ni lóògbèmí lulé. ṣùgbọ́n lóṣè tèmi ti dé ìyòdì méṣèṣe ṣe akọ̀wé. iṣẹ́ ẹ̀ka ìtọ́jú ọ̀ni ni mi ṣe. èyí ni dókítà. kàá bẹ̀rẹ̀ pé ká gbìgbà. ṣé ìrọ̀wọ́ ẹ̀ ṣe dókítà àwọn tó yàtọ̀ sí dókítà ọ̀ ẹ̀ ṣe dókítà èdè ṣe nọ́ọ̀sì àmọ́ ọmọọ̀rọ̀ àjọ nọ́ọ̀sì ni. ẹ ti rí bẹ́ẹ̀ ni wí kété ọmọ Èkìtì àmọ́ ìṣọ̀lẹ̀ o àìjalè ọkọ̀ bá ti jalè òun ní bọ́mọ jẹ́ Ìyẹ́mi ni ẹ ló mọ̀ ọ ti tọ́dún mélòó báyìí kéétì ní Canada. ọ ti tọ́dún méjì ó lé. ọ ti tọ́dún méjì ó lé. ọ̀dà èyí ni ṣé ń gbọ́ mi mà. mi kúkú gbọ́. ìyẹn gbọ́ kí orúkọ ọba olúrin gan Olúkòrò Èkìtì. ọba Adélẹ́yẹ ni Olúkòrò ọ̀fikòrò Èkìtì. ìṣeun inú mi yóò yé ọ̀dà kí orúkọ ọjà pàtàkì ọjà ọ̀sẹ̀ ìbáyé kàn ń ná lùlù Ukòrò Èkìtì. ọjà ọba
àánájà ọba àánájà arágan àánájà àtìbà ṣùgbọ́n ọjà àjọ mẹ́rùn lọ ọjà ọba ojoojúmọ́ là àáná tàtìbà àti ọjà àtàrágan. ìṣeun ọ̀dà ìyá gbọ́ òbéèrè ó simple yéye o ọ̀rọ̀ bẹ̀tẹ̀bẹ̀tẹ̀ bíi ọmọ màlúù òbéèrè mo fẹ́ ṣe lọ́dọ̀ rẹ lálẹ́ òní ó ti rọ̀ ó simple jù èyí ṣì ń gbọ́ mà. hello nẹ́tíwọ̀kì ni ó ṣe bákan ọ̀dà ètò Èkìtì gbajúmọ̀ àṣetẹ̀ síwájú lálẹ́ òní kan yí ọmọ yìí Èkìtì agbájúmọ̀ lórí ọmọ Èkìtì àìsọ̀lẹ̀ o ẹ sì rí ká báyìí kíni lédè Èkìtì àwọn ọ̀yà ọkú bọ̀ bá a ṣe kíni lédè Èkìtì rẹ ni àwọn ọ̀yà ọkú bọ̀ o ọ̀rọ̀ òye mi. ó dàbọ̀ náà wí nẹ́tíwọ́ọ̀kì ní ṣe mọ̀nàmọ́ná o. bẹ́ẹ̀ ni màmá ti rí bẹ́ẹ̀ ni náà ọ̀dà kábáyé Èkìtì gbajúmọ̀ ṣé ń gbọ́ ìyé. mo kúkú gbọ́. kábáyé Èkìtì gbajúmọ̀ ojú wo ṣe mú o ìwàwo ní nǹkan sí kí n ṣe mọ̀ yí Èkìtì gbajúmọ̀. orúkọ kéjẹ́ nìkan ti ṣòwò àgbajúmọ̀ lèkìtì bóyá níṣe ló lókè gbajúmọ̀ tó a nítorí amúmọ̀ṣọ̀kan ẹyọkàn ní gbogbo rẹ̀ alẹ́kìtì so ẹ sọ ní gbajúmọ̀ tó a Èkìtì o. nínú òwe kíkà ajẹ́ nọ́mbà 1 nínú iṣẹ́ ọṣíṣe ajẹ́ nọ́mbà 1 nínú mèremère kan ṣe lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ̀yà Èkìtì là á ṣíwájú ayọ̀ àdèrè á pé méjì ẹsẹ̀ wọn mú mọ́rìnlá Èkìtì kan. ìṣeun èyí mi ní ṣé ìgbọ́n mà. mi gbọ́. òbéèrè kí orúkọ gómìnà àkọ́kọ́ lópinlẹ̀ Èkìtì. ọbẹ̀rẹ̀ lálẹ́ yìí ni o gómìnà àkọ́kọ́ Charles Adébáyọ̀. gómìnà àkọ́kọ́ ni o. èmi náà gbìyànjú sọmọ yẹn mo pẹ́ lulẹ̀. àbá ìbálẹ̀kìtì mọ́ ṣèdó èyí kèmí ní pásìkò mi o. ọjọ́ ìyá èyí mi tó àṣírí kan ṣì ń réye oṣù yìí lọ́jọ́ òbí rẹ̀ o October oṣù káyà yìí náà. èyí wà ṣọ̀pọ̀ ọdún láyé. èyí mi ni. àbí o. èyí. mi gbọ́. ó kù béèrè kan péré. ìyá ọmọ Èkìtì àwọn ti ju èdè rẹ yéye onímúkọ ọ̀pọ̀lọpọ̀ rí ibi kàbá ti dé à ń yìnbọn ọ ti pọ̀ jù ọmọ òpó ti kàn ṣé ìgbọ́ ìyé ọmọ òpó ti kàn ọ sọ Yorùbá kan lójú mi tíṣà ní í ṣe ọmọ ìlú pírínsẹ̀sì òpó ti àlà ọmọ ẹlẹ́ni àtẹ̀ká ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀ ọ sọ Yorùbá ìgbẹ́ ọ̀hún ọ̀gá tíṣà ògbẹ́sẹ̀ sọ Yorùbá ọ̀hún ẹ̀yin ọmọdé wọ̀nyí wọ́n ní báwo ni wọ́n kú ọjọ́ mẹ́ta àwọn ọmọ dáhùn wọ́n ní ọ̀gá wa ẹ ṣe ẹ ti jìnnà sí wa púpọ̀ ó lóun ò jìnnà sí wọn ó lóun ò jìnnà sí yín ó ní òkè bíi ni ò jẹ́ kárí ti òkè ọ̀hún òkè. so mo wà ń bẹ̀. Yorùbá ìgbẹ́ ìdímọ̀ tó lágbára o ó lè rìrì. so òbéèrè ni kí ṣé èyí náà ṣé bí ṣe ń sọ èdè yìí bá ṣe jọ ẹ sọ ẹ náà ni ṣe ń sọ ní Canada mà. ìyá ní bá ti rí mi kan bá ti wí rí mọ tẹ mọ wé Èkìtì ni mo ti á torí Yorùbá ràn mí gan dán mọ́rán kó bá wí good morning èdè Èkìtì ni sọ èdè Èkìtì ni ọdún lẹ́rù mi èèyàn ọmọ mi yọ ọmọ yóò sọ ò àmọ́ yóò sọ Yorùbá dáadáa nítorí mo kún ọ yúlé ọyọ ọmọ yúlù mi ọyọ ọmọ yúlù àbárẹ sọ ọmọ mi gbé èdè Èkìtì mo ti fi ṣọwé mọ mọ kan wọn yọ sọ díẹ̀díẹ̀ kọkàn yọ sọ kẹẹdán mọ́rán. so èdè Èkìtì rẹ wà ó gba yẹ̀yẹ́ kéètì alójú sísọ níbikíbi kà á bá dé kà á bá ṣàtìmọ̀ pé ọgbẹ́dẹ Èkìtì. ìṣeun kẹjọ ọmọ Èkìtì kẹgbà alálẹ̀ òní lórí ètò Èkìtì gbajúmọ̀ ìdarapọ̀ máa lórí Facebook ríà o Tùngbà FM live kọ́ má tẹ̀jíṣẹ́ rẹ kọ́ mo ṣe é síbẹ̀ òbéèrè kọ́ máa fẹ́ ṣe lọ́ọ̀ ìyé kèé lórí ètò olódòdó lórí ètò lálẹ́ òní kọ́ ọ ṣe síbẹ̀ o ìyé gbọ́ àìgbà òpè méjì mẹ́ta lórí ètò lálẹ́ òní ẹ̀sẹ̀ bá kí olódòdó alẹ́ òní kú ọjọ́ òbí o ń ṣe ṣùgbèrè lọ́rin yan èyé ní ṣé ìgbọ́n mà.
mẹ́gbọ̀n. ní pàtàkì ní ṣókíṣókí kí pàtàkì èdè rẹ̀ a sísọ kí pàtàkì èdè rẹ̀ a gbígbé lárugẹ. Èdè ká bá gbèdè rẹ̀ alárugẹ ó máa ń mú kí ìrẹ́pọ̀ àti unity á. Ní USA lọ́dún kan mo lọ sí bíkà àwọn ẹ̀sùn ṣàkà mọ̀kẹ́ Èkìtì kọ́ lọ́ra rẹ̀ kà á ìwọ ọ̀gá mi. Èmi àti ọmọ Èkìtì wọn àpàdé ọtúnjọ́ mọ kóró títí dìsí èmi mọ̀ mí yọ̀wé ewé bíbẹ́ yìí ni àdúgbò rẹ̀ bí wàá ṣe ríra ọ̀rọ̀ ọmọ bọ́lọ̀ rẹ̀ ọmọ kóró ni ọmọ kábọ̀rọ̀ ọmọ kóró ọ̀gá mi okùn ọ̀gá mi okùn àgọ́ mi ọ̀rọ̀ àìtí mi okùn ọ̀gá mi ọ̀rọ̀ àìtí mi títí kà á mú kò nípa tí ní àtẹ̀wá exchange fóònù ara wa unity wà ibikíbi ká bá ti ríra rẹ̀ a máa ń mọ̀ pé Èkìtì lẹ́yìn adẹ̀ máa ń rara rẹ̀ lọ so ó ṣe pàtàkì ká jẹ́ yọkàn ká mọ̀ jèdè rẹ̀ kàmọ́sàdé adé edere àìnà adé títì rí a kàmọ́sàdé títì rí ànútọ́rọ́ ní bá ti sọ lẹ́nu ọ̀ ti sọ àgbà. iṣẹ́ obìnrin yé mi ẹ̀yìn àrídàmú lórí ọmọ àrídàmú níbo iṣẹ́ àrídàmú nínú ilé ọ̀yà àbámẹ́kọ̀ olóògbé ọkùnrin kan yìí mẹ́ àrídàmú olórí ọmọ mi mẹ́ àrídàmú olórí ọmọ mi. ẹjẹ́ àgbà òpè méjì sí mẹ́ta lálẹ́ òní olóògbé ayé lórí ìpè pẹ̀lú yẹn 08056131009 àbí kéésì àlórí 08113051009 wọ́n sì yọ ọ̀gbá ọ̀dọ́ tèmi náà ọ̀lẹ́ o àgàgà kọ́ bá fẹ́ polówó ọjà lórí ètò yìí kọ́ bá ti ké sí a wàràwàrà láì gbé o 08036557047 ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí a lè ní ọ̀rọ̀ níbẹ̀ kálẹ̀ o. Alo. O àbá kí orúkọ rí ọmọ ẹgbẹ́ sí ń ṣe. Alo. Òpè ọmọ tí jára rí ọ o. Ọ̀rọ̀ níbẹ̀ kálẹ̀ o. Òpè kọlu ra ní gbàgbàgbà o Olódùmarè. Ọ̀rọ̀ níbẹ̀ kálẹ̀ o. Kálẹ̀ o. Yí rédíò rẹ sódò rere. Ọya bá kí olódò rí á o. Èyí à ń kí yín o. Àbí o, níṣẹ́ o, ọṣẹ́ wọ̀ ejèrè ọkọ mi o. Ọ̀dà ọ̀ṣẹ̀wọ̀n àbá o ọmọ olómi gbígbóná ọmọ olómi tútù òbéèrè rẹ alálẹ̀ òní ọ̀nà àbájọ ìgbọ́ mi kí ìyàtọ̀ kẹ́ láàrin fèrègèdè àti òtílí. ẹgbẹ́ àwa ni ó le gan. Òtílí àti fèrègèdè òtílí ọ̀ẹ́pẹ́kẹ́ sí jiyàn àmọ́ fèrègèdè ẹ̀yẹ̀pẹ́. Ó wọ́n ṣe ojàre wọ́n bá ti gbà àìdọ́gbọ́ o ká gba òpè mọ́nì ọ̀rọ̀ níbẹ̀ kálẹ̀ o. Àló kálẹ̀ o àbá. Ẹ̀kú ètò. Tòrò ní kí orúkọ rí ọmọ ẹgbẹ́ sí ń ṣe. Bàbá rẹ̀ á gbé o. Àṣẹ. Adékangọ̀ láti Kálú. Adékangọ̀ ó kú o. Bàbá rẹ̀ á gbé mo fẹ́ kí àlejò wá ní o. À ń gbọ́ bẹ́ẹ̀ ni. Mo kí wọn pé ọwọ́ ìdílé wa lọ sọ́kùn ṣe tẹ́sílẹ̀ pé ìgbótó yẹn àyà ni wọ́n o. Èyí á kọ́ gbogbo àwọn adájọ́ mọ́ tíráàmù. A máa rántí ilé torí Èkìtì ṣé kí Èkìtì gbajúmọ̀ okun èyí. Àṣẹ thank you ká gba òpè kan sí ìbéèrè kì í ṣe ẹ̀dá sí náà lálẹ́ òní ni wí òyàtọ̀ kẹ́ láàrin fèrègèdè àti òtílí. Ẹ̀ló ọ̀rọ̀ níbẹ̀ o. Ẹ̀ló mú wa. Ẹ̀ló. Ọ̀dà yóò mú àtẹ̀jíṣẹ́ rẹ̀ sọ sí a lórí Facebook o òyàtọ̀ kẹ́ láàrin fèrègèdè àti òtílí ọ̀rọ̀ níbẹ̀ o kálẹ̀ o. Ọ̀rọ̀ o. Ẹ̀ló. Ọlọ́run ìjọ.
ajísafẹ́ o. Mo kí àlejò wa o. Ará túbọ̀ mọ́ kú o. àṣẹ Àgbáyé adalẹ́ o. àṣẹ Ètò Èkìtì kété ò ní dàrú o. àṣẹ Wàlá haúlà. Wàlá alágbàtà ìlànà ìlẹ́bí àzìzì. ọṣẹ́ wo ọ̀dà àbáyé ọ̀dà last call òpó ẹyọ kan péré ọ̀dà níbẹ̀ o. sálà ní o. Àdúpẹ́ kí o. orúkọ rí ọmọ ẹgbẹ́ sí ń ṣe o. Ọmọ ẹ̀fọ́ ló ń ṣe. ọmọ ẹ̀fọ́ náà rè. ókè ìkọ́lé náà rè. ọ̀dà ọṣẹ́ wo kí ìyàtọ̀ kẹ́ láàrin fèrègèdè àtòtí lí. ọ̀dà ọṣẹ́ wo èkéní kàí wà kàmáyé fẹ́ kí n wí ètì wí rere ọ̀dà èyí ni hello ma hello òpè ni ọ̀dà èyí ni o òpè ni ó ṣe bẹ́ẹ̀ ọ̀sẹ̀ gẹ̀ẹ́ mọ́ra rẹ̀ hàn ni Bẹ́ẹ̀ni. ọ̀dà àti ìbọ̀ tìtì o. ẹ mọ̀ já yókò yóò dòyà kò rọ́kọ́ bí. ìmọ̀já múra dèrò ọ̀rá rẹ̀ á bá o. àsìkò tó gẹ́ àdèrò pakú rèrè sí ẹgbọ́mọ lẹ́yìn ẹkùn o. ó tó gẹ́ àsìkò tó gẹ́ àdèrò pakú. ó bá jí nínú oorun ọ̀yùsùn kọ́ pọ́nkípọ́nkí sí dòru o. ó tó gẹ́. àsìkò tó ká dèrò ká o yorùbá ìjà dèrò ọ̀rọ̀ rẹ̀ apá Bẹ́ẹ̀ni. ọkọ ìyàwó ìjà dèrò ọ̀rọ̀ rẹ̀ apá o kẹtẹ ọmọ olóòwe ìjà dèrò ọ̀rọ̀ rẹ̀ apá Ọmọ ìjà tó pẹ́ o. ọmọ ìkàwé tẹ́lẹ̀ darí Ọmọ akàwé. ọmọ ìṣọ̀lẹ̀ tẹ́lẹ̀ darí Múra ṣiṣẹ́. ọ̀rọ̀ ọ̀lẹ́ ayé mọ̀ra yẹ ojú ọba ṣe lọ ẹ̀jẹ̀ o Bẹ́ẹ̀ni. orí olórí ẹ̀gùn ṣe ni àṣẹ lágbára Àṣẹ. bá fọ́ rẹ̀ àṣẹ yàrá là ń jẹ́ Àṣẹ. ìtàn ìpòwé ọ̀rọ̀ kan o ayé orí kọ́ bá tẹ ọgbọ́n dúdú ní jèrè ẹ̀bìrẹ́ Bẹ́ẹ̀ni. ẹgbẹ́ olódùmọ̀lẹ̀ kété la ìmọ̀ọ́rẹ́ agbẹ̀tọ́ Àṣẹ. ẹ̀yẹ kan ọ̀dà yé o èyí mi àyíyẹ yes ma Mẹ́dáhùn. ọ̀dà kí n sí àlọ́ lórí ètò Mẹ́dáhùn. kí àmọ̀ràn rẹ̀ ń kété ọmọ Èkìtì kẹ́gbà lálẹ́ òní lúlé lóko. Àmọ̀ràn mi ń gbogbo àwọn Èkìtì náà ni pé kéèjà gbéèdè Èkìtì rẹ̀ alárugẹ. Àkàbá lórí àjò ká mọ́ gbàgbé ilé. Ètò Èkìtì gbajúmọ̀ ẹ̀ kéèjà sọ́pọ́ọ̀tì rẹ̀. Ká àbára bàbá lẹ́kìtì kẹ́yọ̀ tó bọ̀ ẹ̀ tẹ̀síwájú. Ẹ mọ ọjà àṣọlẹ̀ o. Ilé kéde ẹja rántí wù ní làbọ̀ sí ni oko bí ṣùgbọ́n ká pẹ́ lájò tó ìjọ kà ẹ́ padà sílé kéèjà ẹ̀ rántí ilé. yes èso èyí kí ọ̀rọ̀ kọrin lẹ́rẹ̀ kan sí ma. Orúkọ mi ni Kẹ́hìndé Oyin ló yẹ o. Mo ṣeré Ọmọ yé. ọlọ́tún Èkìtì ọmọ onírèké àgbéjó. káre Mo ṣe. ìṣe wo ọ̀dọ̀ la o Ọmọ bí nǹkan lùbàlùbà láyà. ọṣẹ wo iye mi Ọ̀dọ̀ la ò ń ṣe wù. èyí aago mélòó la ní ìyá lọ́hùn bẹ́ẹ̀ ni èyí aago mélòó ni bẹ́ẹ̀ ni lọ́hùn Aago mẹ́ta. aago mẹ́ta ọ̀sìn. Kò fẹ́rẹ́ fẹ́ kéèlú. Aago mẹ́ta ọ̀sán. Ọmọ èyí. agogo mẹ́jọ alẹ́ náà ó kù fẹ́rẹ́fẹ́ kèlù ní Nàìjíríà níṣẹ́ wo iye mi Ẹ̀yìn lẹ́rù rí o. àṣẹ o. orí ẹni ìlà Ọmọ dọ̀lá o. arìnrìn bẹ̀rẹ̀ ní yóò mọ́yè délé asáré tètè ò ní rí kankan jẹ́ òkànjú pẹ̀lú sùúrù ọ̀gbọ̀gba níjẹ̀. ọ̀dà àjàre orí ètò Èkìtì gbajúmọ̀ náà láti yà Bẹ́ẹ̀ni. kété èèyàn ọmọ Èkìtì pátá la kí o akó múra Èkìtì gbajúmọ̀ show day kẹ́ ayé Bẹ́ẹ̀ni. tọdún yìí o Bẹ́ẹ̀ni. láti yé ṣe ti Adó Ayọ̀. ní August 28 Bẹ́ẹ̀ni. àìṣe ti Èkó Èkó. ní December 4 sátidé àkọ́kọ́ nínú oṣù kejìlá kété ọkọ Èkìtì ọmọ Èkìtì ìyàwó Èkìtì ọ̀rẹ́ Èkìtì Afẹ́nifẹ́re ìjà tó parapọ̀ káàdọ́jọ́ tó péjú ṣe Bẹ́ẹ̀ni. lágbára Olódùmarè kété rárá ìkéré òkò délé Àṣẹ. ẹjọ́ parapọ̀ kájọ gbédè Èkìtì kájọ gbé lárugẹ Bẹ́ẹ̀ni. káàkiri ara rẹ kú oríire o A kú ewu oríire Oríire kéde. oríire
ilé ògbafẹ́ tuntun ẹ mọ̀ iṣẹ́ òtẹ́ẹ̀lì o ilé aláyọ̀ gbọ̀ngàn tuntun civil event center civic event center kì í gómìnà rí a kì í ṣe kàn sí lónìí. lágbára Olódùmarè kejìlá la ìkéré òkòdélé o ìkànnì ṣe bẹ́ẹ̀ kẹ́sọ̀ Yorùbá ẹgbẹ́ mọ́ sí ẹni ọ̀sọ̀ Yorùbá ẹgbẹ́ ọ̀hún mọ̀rẹ́rìn rere ewì kì í ṣe tu gan ọmọ sọ Yorùbá ẹgbẹ́ o bàbá lẹ́kìtì ọ̀rọ̀ àwọn ọmọ yìí ó mà tójú sún mi o mo ní díẹ̀ o ṣe ni kí n bomi asùúrù kí n sì bú ara sẹ́nu ó ní Bùnmi kí ló ń ló ṣe inú bèbè gọ́tà tó o bá rọ́ sínú gọ́tà kò sẹ́ni tí ó gbé ó gbé lùgbé gọ́tà. ẹlẹ́dàá ọ̀nì ìyànjálá láyọ̀ o àkúnlẹ̀ ayọ̀ pé lọ́ọ́ Elédùmarè. ọjọ́ ń jàre àbámi Sunday ambassador Sunday ìpolówó ṣẹlẹ̀ ọmọ tó sọ Yorùbá ẹgbẹ́ ó mà ṣe o ó ní Túndé ta ló ṣe ọmọ yìí lábàrá báyìí abẹ́ẹ̀rí bí gbogbo ọ̀gùn ọrùn rẹ̀ ṣe ju rọ́ọ̀gì ọjà ẹlẹ́dẹ̀ ọjà jẹ́ òwò pé rárá ní mọ́lé kúrò ní ṣọ́ọ̀ṣì èmórí balẹ̀ èṣù ìjẹ́sùn bàbá ọ̀tẹ̀ ìní ọdún bí oyin. ẹ ṣe irú ìbéèrè ká ṣe lálẹ́ òní àwọn èké òyàtọ̀ kẹ́ láàrin fèrègèdè àti òtí ní méjèèjì náà ní pẹ́kẹ́ sí ìjìnà méjèèjì ká bá gbé sórí iná ká bá ti dá ká kó sórí iná amúná sí pẹ́kẹ́ sí ìjìnà fèrègèdè ṣe ní rí bíi ọfẹ́ jọ ẹ̀wà fèrègèdè ó rí bíi dáwà ọmọ wọn ìpèdè dáwà oúnjẹ yẹlé ọmọ oúnjẹ yẹlé dákẹ́ òkùrùkùkù ṣe ní fèrègèdè ṣe ní rí bí oúnjẹ yẹlé o sọwárí òtílì ni òtílì ṣe ní rí bí ẹ̀wà òyàtọ̀ kẹ́sì níbẹ̀ ni wí ọ̀kan ó tóbi jù kàn lọ fèrègèdè ṣe ní orí kékeré ṣe ní òtílì ó tóbi bí ẹ̀wà ọmọ èyí ẹ̀wà ni ṣùgbọ́n ìyàtọ̀ kẹ́tó níbẹ̀ ni wí òtílì ó létí ró fèrègèdè é létí ró sójú o. ọdẹ tara rẹ̀ kí wọ́n ìtàn ní jọbárì lóyún kí ẹ ká sọ sódò ó ti gbàgbé wẹ̀yìn oṣù mẹ́sàn-án láì. ká sí ẹ̀rọ lálẹ́ òní jàre dáka kẹ̀jíṣẹ́ méjì mẹ́ta sí i lálẹ́ òní lórí Facebook Àjàyí Ọládélé òtílì máa ń rùn ṣùgbọ́n fèrègèdè kì í rùn ọjọ́ ń wo Evangelist Adéyẹyè Daniel Adéyẹyè Olúṣẹ́gun Adéyẹyè ọmọ ọ̀tùmọ̀bà ọmọlúrèké àgbẹ̀jú ọ̀ṣẹ́wò gbẹ́lẹ̀rẹ́ ni lábẹ́gẹ̀ àánú Prince Túndé Ọlájòbú òtílì tóbi ju fèrègèdè lọ àti wí ó rọrùn orírun rẹ̀ yàtọ̀ sí rárá bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ọ̀sibẹ̀ tìró ni gangan ni mo fẹ́ gẹ́gẹ́ bí àpẹẹrẹ tìró ni gangan tìró ni ọ̀pẹ́ kí méjèèjì sí ẹ̀jẹ̀ náà ọ̀dà o Ọláoyè Saliu Samuel Èkìtì gbajúmọ̀ ìyàtọ̀ kẹ́yà láàrin òtílì àti fèrègèdè fèrègèdè tóbi dáadáa ju òtílì lọ àmọ́ ọtí wo ìlàmúdà kò ní rẹ̀ yín àtọ̀wọ́ náà o lágbára Olódùmarè rẹ̀ ọ́ Prince Ọláyínká Gold ìkàlẹ̀ o wọ́n náà kálẹ̀ níbẹ̀ òwúrọ̀ ìgbúrò lé o Adéyẹmí Kẹ́misọ́lá fèrègèdè orí wẹ́wẹ́ bíi ẹ̀gbọ́n ajá Yorùbá rẹ̀ Èkìtì lẹ́nu egorogoro ìrere o Àjàyí Ọládélé ẹ̀mọ́tẹ́ka ní lẹ́rẹ̀ kan Olúwafúnkẹ́ Adélà ẹ̀kálẹ̀ òwò náà èyí kálẹ̀ òṣàlà lọ ṣe Ìdòwú Òdu ọ̀ṣẹ́rẹ́ o Fọlákẹ́mi Òkúdẹ̀rọ̀ Dúródoyè ẹ̀kálẹ̀ òwò náà kálẹ̀ níbẹ̀ o ètò Èkìtì àgbẹ̀ o ẹ̀wọ̀n náà erinlẹ̀ Èkìtì àgbẹ̀ o Títì Ebenezer Fọ́nsàn ọmọṣẹ́un náà o Bọ́lá Rasaki wọ́n náà ọmọṣẹ́un o kíjọ́mẹ́ àtẹ̀jíṣẹ́ yéyé Olóògbé Tọ́pẹ́ ọmọ náà Olúkòrò ẹ̀tọ́ ọ̀bẹ̀rẹ̀ ni ìwọ náà kó ètò gbogbo ìgbà ní ìgbádùn rẹ èmi náà màá gbádùn rẹ rere ìyá ìlú lẹ́rù rẹ o
arákùnrin olúòjò olùtọ́pẹ́ ọmọ bíbí kóró ẹ̀ tọ́bẹ̀ ọjọ́ ìjàre ètò sọ́làjà mo dúpẹ́ mẹ́rì èkìtì gbajúmọ̀ gbòde ikú iṣẹ́ ọpọlọ wọn náà kú iṣẹ́ ọpọlọ o lábẹ́ lódùmọ̀rì ẹ̀pọ̀rọ̀ rẹ̀ ẹ̀ẹ́dọ́gba o àṣẹ àjàyí ọládélé ọ̀ṣẹ́ṣẹ́ wo kàbírù abídógun ẹ̀ka alẹ́ o ẹ̀kú iṣẹ́ ọpọlọ inú mi dùn yéye láti gbọ́ ètò èkìtì gbajúmọ̀ lálẹ́ òde ẹnu rẹ̀ ṣe ní ẹ̀yìn òsì o àṣẹ náà you will prosper amen ẹ̀kọ́ òyìnbó rẹ o àti lọ náà lónìí ẹ̀ sàṣìkò mọ́jáde ọ̀ṣẹ́ṣẹ́ wo kété bẹ́ẹ̀gì àánú àbámidúdú heritage lálẹ́ èkó kété ní akí o pèrèdé lọ́dẹ́yẹmí pátápátá la kí o akí ipò olóòlò ọlápẹ̀yìndé ayọ̀dèjì ọba ògbóni ẹkùn ketere náà la kí o abáyé àgbẹ̀yìn o ẹ̀sìn fáyẹmí ketere la kí olórí àwọ̀ fòsùn èkìtì àbámi olórí àwọ̀ ketere la kí o èyémi yépẹsí níta lu o ketere la kí o ọmọdọ̀lá òkètè ọmọ èkìtì. igi làmútì èkó ọmọ bẹ́ẹ̀ kúrò ọjà rẹ kẹ́sì alẹ́yìn ètò 080 36 55 70 47 080 36 55 70 47 ètò èkìtì gbajúmọ̀ ọtún lọ́jọ́ mẹ́jọ abami ọdẹpẹdẹ ọmọdépẹdẹ ọmọ ìbàdàn níire sọdíkì òní ọlọ́bọ̀tìrì ní ẹ̀rọ ayélujára kẹ́sì alẹ́yìn ètò kẹta bẹ́ẹ̀ jẹ́ àánú àmọ̀ kí ọ̀dọ̀lá o igi làmútì èkó ọ̀dọ̀lá o igi làmútì èkó ọgbàdúmọ̀ yéyeyéyé ọgbàdúmọ̀. Ire Èkìtì ìbòjì ire o.